nínú ẹ̀sìn wa intan sọ ní pé a mú àwọn fídíò mẹ́ta wá tó já sí wípé òun la níbí báyìí nìsín a ti sọ̀rọ̀ láàrin bí wákàtí kan ìṣẹ́jú láàrin bí wákàtí kan àti 30 minutes lọ́dọ̀ Sheikh Suleiman tá a sì sọ pẹ̀lú lábọ́wá tá a sì ṣàlàyé àwọn tá a fẹ́ ṣàlàyé oye so àmọ́ tá a fẹ́ ṣe nìsín ni pé a fẹ́ ṣe àlàyé nǹkan tá a sọ yẹn pẹ̀lú èdè lárúbáwá intan sọ ní pé Mudirul Markaz claim yí pé Annabi sallallahu alaihi wasallam obìnrin so ṣe rí kíní yìí àwọn ọ̀tá ìsìláàmù nílẹ̀ Yorùbá wọ́n ń gbé káàkiri Habibu nípìnlẹ̀ àwọn ẹni tí wọ́n ń fi nǹkan kí nǹkan kan Nabi nílẹ̀ Yorùbá Habibu kílẹ̀mù wípé Ànábì sallallahu rẹ́pù kí ni ó rẹ́pù obìnrin kí wá ní ẹ̀rí rẹ̀ ní pé in bẹ̀nu Sahihul Bukhari ipa Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kí ni ó rẹ́pù obìnrin tó já sí wípé kò so yìgì rẹ̀ kílẹ̀mù ẹ̀ nìyẹn Habibu àti ajánásí rẹ̀ wọ́n wá ka kí ni wọ́n wá ka hadith yìí bó tẹ̀ já sí wípé hadith ọ̀hún ìkàkùkà náà wọ́n kà ń bẹ̀ bí kò máa sọ wípé fa anzalat instead of fa unzilat oye àti àwọn ìkàkùkà oríranran oye so Abdurrahman ibn Ghassil so Abdurrahman ibn kìníkà làwọn máa pè àti jákujàku tí wọ́n kàn ń pè nínú kéwu tó yá sí pé wọ́n tún wo tírà lé lórí so tọ́ hadith yìí wáde láti ìbẹ̀rẹ̀ rẹ̀ títí dópin rẹ̀ gẹ́gẹ́ bá ṣe kà tí gbogbo wa gbọ́ kò síbi kankan tá a lè rí ń bẹ̀ síyáàkù rẹ̀ gan kò mútùmọ̀ yí pé Ànábì rẹ́pù obìnrin yìí síyáàkù hadith yìí context hadith yìí kò mútùmọ̀ yí pé Ànábì rẹ́pù obìnrin yìí ẹ̀sìmà tí Habibu bá múrù nǹkan báyìí jáde in tó fẹ́ gbìyànjú àti ṣe ní pé ó fẹ́ gbìyànjú fi ìmọ̀ hàn láti sọ fún àwọn èèyàn pé hadith tó ń sọ nǹkan yìí lé lórí o hadith yóò dọ̀ífù ni pẹ̀lú àlàyé aburú rẹ̀ tí ń ṣe lórí rẹ̀ tí ó sì já sí pé àlàyé yẹn gangan kọ́ ni àlàyé tí hadith ṣe kí ni tí hadith kó sínú so gbogbo àwọn nǹkan kíkẹ́ tàbí burú ròyìn Ànábì sallam pẹ̀lú ẹ̀ yìí láti fẹ́ fi sọ pé hadith yìí kò fẹsẹ̀ nílẹ̀ ni kì í ṣe pé bóyá ojú ọ̀nà ìmọ̀ kan tó yanjú tí àwọn àfáà aládìsí máa ń gbà láti fẹ́ fi sọ pé hadisi yìí fẹsẹ̀ nílẹ̀ àbí kò fẹsẹ̀ nílẹ̀ kìí ṣe òun ni Habibu ń gbà láti fi sọ pé hadisi ò fẹsẹ̀ nílẹ̀ káwé òun tiẹ̀ yóò kàn ṣe kíni yóò kàn ṣe hadisi gbọ́yé tó bá ti ṣe hadisi gbọ́yé pẹ̀lú àìgbọ́ lárúbáwá rẹ̀ yóò wá gbé jáde tó bá ti gbé jáde tán àwọn ẹranko tí wọ́n tẹ̀lé wọn wà máa bá dìfẹ́ǹdì rọ so pọ́ìntì tó tóbi jù nínú tábìbù sọ tá a play lọ́dọ̀ Sheikh Suleiman aláṣẹyẹ òun ni pé Habibu sọ pé Ànábì rẹ́pù obìnrin hadisi yìí challenge ni fún gbogbo ẹ̀yàn ọmọlẹ́yìn Mudirul Markaz wallahi challenge ni tẹ́ bá lè mú jáde nínú hadithu yìí ìdí tí Mudiru fi dọ̀áfà hadithu yìí rẹ̀ tẹ́ bá lè mú jáde nínú hadithu yìí pé Ànábì rẹ́pù ọmọbìnrin yìí ní òní yìí in fi súnnà lẹ̀ in matẹ̀lé ojú ọ̀nà Habibullahi Adam challenge ni so ẹmà so àwọn Yorùbá wọn máa ń sọ so àmọ́ ń gbé òwe ìwá ní èdè Lárúbáwá so Yorùbá máa ń sọ nínú òwe wọn ìpè la yuqalu lit-tifl alla yudhhira judhama àyí sọ fún ọmọdé pé kó má dẹ̀tẹ̀ ma dama yaqdiru ala an ya'zila nafsahu anin nas lópin ìgbà tó bá lè ṣe kíni tó bá lè dá igbó gbé ọmọdé àìsọ fún pé má dẹ́tẹ̀ o àmọ́ tó bá lè dá igbó gbé tó lè dágbénú gbó kó dẹ́tẹ̀ so challenge ni hadithu yìí táwọn ọmọ Markazi tó ń bá lè pawọ́pọ̀ kí wọ́n kójọpọ̀ kí wọ́n mú jáde ibi tí Ànábì ti rẹ́pù obìnrin yìí èmi Elmer Yusufu ń fi súnnà lẹ̀ ń sì bọ́ sójú ọ̀nà Markazi padà ibi tá ti jáde náà nù tẹ́lẹ̀ ibi tá fi kalẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn oye tó ń bá wá lè mú jáde ń bẹ̀ ń fi ilẹ̀ ń wà padà sójú ọ̀nà Markazi ọ̀hún ibà Ànábì sallallahu rẹ́pù obìnrin yìí pẹ̀lú hadithu yìí wallahi tálkì àmọ́ fi dé wọn lérí obìnrin yìí Ànábì sallallahu fẹ́ níyàwó ni so nínú Sahihul Bukhari gẹ́gẹ́ fún aláàrẹ̀ àwọn hadithi mbẹ̀mbẹ̀ àwọn riwaya mbẹ̀mbẹ̀ tí ń ṣàlàyé pé Ànábì fẹ́ obìnrin yìí gẹ́gẹ́ bí i al-Imam al-Bukhari ṣe gbà látọ̀dọ̀ al-Imam al-Awza'i ipa al-Imam al-Awza'i ó sọ pé òun béèrè lọ́wọ́ az-Zuhri sa'altu Zuhri mo béèrè lọ́wọ́ az-Zuhri ipe ayu azwaji nabi sallam ista'azat minhu èwo nú àwọn ìyàwó Ànábì ló sọ ipe a'udhu billahi fan nabi ló sọ a'udhu billahi min fan nabi so hadithu yìí nìsín riwaya yìí nìsín ó ń fi hàn yí pé ìyàwó Ànábì kan bẹ àbí àwọn ìyàwó Ànábì kan bẹ tó já sí wípé wọ́n sọ a'udhu billahi fan nabi sallallahu alaihi wasallam that is wọ́n sáàdì Allah bẹ̀ẹ́ dà lára Ànábì sallallahu alaihi wa alihi wasallam tó túnmọ̀ sí pé ẹni yìí Ànábì ti fẹ́ ṣùgbọ́n ó padà ṣe kíni ó padà sọ gbólóhùn yẹn sí Ànábì sallallahu alaihi wa alihi wasallam then Ànábì sallallahu wá ṣe kíni ó wá kọ́lẹ̀ so al-Imam Zuhri ó wá ní akhbarani Urwa an Aisha ipe Urwa ó fún mi ní rò látọ̀dọ̀ Aisha anna ibnatal Jawn ipe arábìnrin tá ń pè ní ibnatul Jawn tí ń ṣe Umayma bintu Nu'man ibn Sharahil nínú riwaya mi lọ́dọ̀ Ibn Sa'ad nínú tabaqat riwaya kan bẹ̀m̀bẹ̀ tí ń sọ bẹ̀ pé Asma bintu Nu'man ibn Sharahil al-Kindi òun ni àmọ́ so ìyapa tí ń bẹ ń bi àwọn kan méjèèjì yìí kò lè fa problem rárá àti rárá in tó rọrùn ní ká ṣe kíni ká in tó rọrùn ní láti yásù pé ká ṣe kíni ká kó méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí al-Hafiz Ibn Hajar ṣe sọ nínú Fathul Bari ibo ṣe kó já sí wípé orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní Asma
ṣùgbọ́n kó já sí wípé ó kọ àdàpé rẹ̀ tí ń ṣe lákọ̀bù ẹ̀ tí ń ṣe nickname ẹ̀ òun ni kíni òun ni Umayma. So ẹ̀wọ̀ báwọn ní mímọ̀ wọ́n ṣe máa ń ṣe kíni wọ́n ṣe máa ń gbìyànjú àti ṣe kíni àti tún àwọn hadith tó yá sí pé wọ́n fẹsẹ̀ ilẹ̀ tó fẹ́ jọ bí pé bóyá ìrújú ń bẹ́ẹ̀ àbí àtakò ń bẹ́ẹ̀ ẹ̀wọ̀ wọ́n ṣe máa ń ṣe kíni wọ́n ṣe máa ń fi ìmọ̀ yanjú rẹ̀. So àmọ́ aláìmọ̀kan tí ò dá kan mọ̀ tí ò kẹ́kọ̀ọ́ yóò kẹsà dédé wá síbi hadith yóò máa sọ pé kíníkan ìgbà tí ò ṣe kíni tí ò ní mọ̀ ń parẹ̀ oye. So ìyẹn bẹ́ẹ̀ now so ìyàwó Aisha sọ pé ìgbà tí wọ́n mú obìnrin yìí tí ń ṣe Umayma tí wọ́n mú wọlé tó Annabi sallallahu alaihi wasallam tí Annabi wá lọ sí tòsí rẹ̀ Annabi súnmọ́ kìí sí pé Annabi sallallahu bá sún Annabi súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ oye láti fẹ́ bá sọ̀rọ̀ oye báyìí ìgbà tí Annabi ṣe bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ó ṣe kíni ó sọ pé a'udhu billahi mink ó sọ pé musa di Allah bẹ́ẹ̀ dà lára rẹ̀ Annabi. Ìgbà tí ọmọbìnrin yìí sọ bẹ́ẹ̀ pẹ́rẹ́ báyìí Annabi jáde oye ìgbà tí Annabi jáde ó pa Abu Usaid ó pa láṣẹ ipe kó ṣe kíni kó prepare àwọn nǹkan kan fún ọmọbìnrin yìí so kó sì fún láwọn aṣọ kan oye báyìí kó sì dá padà sọ́dọ̀ àwọn kíni sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀. So ẹ máa nínú ẹ̀sìn wa níbi ogun tá à ń sọ yìí ibo la Ànábì ti ṣe kíni ló ti rẹ́pò mi pọ́ìntì gẹ́gẹ́ nìyẹn pọ́ìntì tí Àbíbù fi dọ̀áfà hadith yìí nìyẹn èyí ni pọ́ìntì tí Àbíbù dì mú tó fẹ́ fi sọ pé hadith yóò kò fẹsẹ̀ nílẹ̀. So òun sì ló yà aláìmọ̀kan òpè tí ò dá kan mà tó já sí wípé èdè Lárúbáwá gan ò clear sí kò yé tí ń ṣe kíni tí ń tutukutu nínú kíni nínú hadith Ànábì sallallahu alaihi wasallam. So intaṣilálàyé lórí kíni lórí hadith yìí nìyẹn gẹ́gẹ́ bí al-Bukhari yóò bó ṣe gbà wá nínú riwaya mi nínú sahihu rẹ̀ náà ni látọ̀dọ̀ Abbas ibn Sahal àti Abu Usaidi bákan náà ipa méjì sọ pé tazawwaja an-nabiyyu Umaymata binta Nu'man aw tazawwaja an-nabiyyu sallam Umaymata binta Sharahil. Ànábì sallam ó fẹ́ ọmọbìnrin tá ń pè ní Umayma bintu Sharahil Ànábì sallam ó fẹ́ Ànábì sallam ó ṣe kíni ó fẹ́ oye falamma basata ilayha yadahu faka'annaha karihat dhalik. Ìgbà Ànábì sallam wá nawọ́ rẹ̀ sí tó fẹ́ fọwọ́ kan ó wá dàbí ẹni pé ọmọbìnrin yìí kórìíra ìtànàbí ṣe yẹn oye. So oye báyìí ìgbà tó rí bẹ́ẹ̀ ọmọbìnrin yìí wá sọ pé a'udhu billahi mink ó wá sáàdì Allah bẹ́ẹ̀ dà lára Nabi sallallahu alaihi wasallam oye. Ànábì sallam wá ní kí Abu Usaid kó ṣe kíni kó parẹ́ mọ́ rẹ̀ kó sì máa kó lọ sọ́dọ̀ àwọn kíni àwọn ẹbí rẹ̀ Ànábì sallam kọ́lẹ̀. So hadith yìí pẹ̀lú gbogbo àwọn riwaya rẹ̀ pátápátá láti òkè délẹ̀ nínú Sahihul Bukhari nínú àwọn ìwé ìtàn oye. So kò síbi kẹtẹ́ ti bá ipá Nabi sallam ó rí pọ̀ ọmọbìnrin yìí àní tí àwọn ọmọ markazi bá lè mú wáṣẹ́ èmi ẹ̀lmá Yusuf yìí fi súnnà lẹ́ ìbọ̀ sójú ọ̀nà markazi ò sì tẹ́wàáyùn ibi tá ti jáde náà nù tẹ́lẹ̀ apá ti ní ìgbà tí èsọ́nà oye intan sọnù oye. So àkọ́kọ́ náà kó tẹ́ tó lè sọ kankan nípa pé hadith yìí kìnnìkan pọ́ìntì tí Àbíbù tó mú yìí láti fẹ́ fi pé hadith yìí nítọ́ ìfù tí fi ń ta bá ìjọmọlúwàbí Ànábì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ kọ́kọ́ yọ jáde nínú hadith yìí náà ibo ló ti fẹ́ wá rí. So torí ẹ̀ mo ṣe ń sọ pé àìsọ fọ́mọdé pé kó má dẹ́tẹ̀ so àfi tó bá lè ṣe kíni tó bá lè dá inú gbógbé. So ìwọ ọmọ kékeré tó dá kan mà tó kàn bẹ́yùn mọ́ kàn wọ ọ̀ràn àwọn àgbààgbà rẹ̀ wọ́n mọ ìta wọ́ọ̀tì nípa torí àwọn iṣẹ́ ṣe kíni wọ́n iṣẹ́ tafẹ́lẹ̀fẹ́lẹ́ sí wa èyí tó bá tafẹ́lẹ̀fẹ́lẹ́ wá lókàn tafẹ́lẹ̀fẹ́lẹ́ padà ní. So wọ́n mọ̀ wá dáadáa wọ́n mú wá ṣeré ń bíbà yìí oye wọ́n mú wá ṣeré ń bíbà yìí mo sì rí pé so ó máa àwọn fídíò wọ̀nyí wọ́n ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń sọ pẹ̀lú mi àmọ́ èmi mo kàn tẹ́kẹ̀ yí pé ìwọ ọmọ yìí so yìí ní fún ọ ní chance yí pé kíní mo fẹ́ kó já sí wípé fẹ́ẹ̀mù kékeré tó ti rí yùn kó kàn yẹpẹrẹ padà wọlé ní tí mo kàn fẹ́ fún ọ nìyẹn. So torí ẹ̀ ló ṣe rí pé gbogbo àwọn jákujàku tó ń sọ ó rí pé láti jẹ tàbí jẹ ní tí mo ti sọ pé ìyìn ní mẹ́kì kọ́mẹ́ǹtì kankan àfi ọjọ́ mọ̀ náà sọ̀rọ̀ yìí ó rí pé ìyìn mẹ́kì kọ́mẹ́ǹtì kankan. So bí èmi ẹlẹ́mọ̀ Yusuf ṣe rí nù kì í ṣe ti bẹ̀rù àwọn ìyókù rẹ̀ wọ́n mọ̀ mí dáadáa béèrè mi lọ́wọ́ wọn so ní kí wọ́n sọ ibi tí mo ti jáde fún ọ. So markazi náà lèmi náà ti bẹ̀rẹ̀ kéwú ìsì kéré nù rẹ̀ ńgbà tí mo fi ṣe kíni tí mo fi wà ń bẹ̀ gbogbo ẹnu mo fi wí wallahi tí ẹ bá ṣe pé ojú ọ̀nà súnnà ta padà wátọ̀ nínú tí markazi ó ma fi yan gan láwà nínú tí markazi ó ma fi ṣe fàárí láwà wallahi gbogbo ẹnu la lè fi sọ́pọ̀ sí síbi tààtì lè wí so fún délé gbogbo àwọn ẹjọ́ wẹ́wẹ́ òṣì tó ń ṣe bí gùrọ́ọ̀bù sàrsàr oye gbogbo yẹn kò sí táwà fẹ́ fi ṣe oye báyìí so àìmáyé àwọn ṣùrútù ló kó kalẹ̀ oríṣiríṣi ṣùrútù lọ́mọ yìí kó kalẹ̀ bó tẹ̀já sí pé àwọn ṣùrútù ẹ̀ yìí àwọn májẹ̀mú rẹ̀ yìí kìí ṣe májẹ̀mú dìbẹ́tì o nítorí debate yàtọ̀ sí quiz ẹ̀mà nínú ẹ̀sìn wa so ibi debate ó bùkátà sí reference téèyàn bá ń ṣe debate bùkátà sí reference pé nínú tírà báyìí kẹ́yìn kódà níbi debate gan wọ́n máa ń fẹ́ kéèyàn ṣe kíni kéèyàn fi reference hàn àwọn èèyàn nítorí òdodo lẹ́fẹ́ kó hàn sáwọn èèyàn àti irọ́ oye àmọ́ mo gba ṣàrùtù yẹn wọlé kí n lè bá fi ojú rẹ̀ kí n lè bá fi hàn mọ́ bó ní táwọn ìyókù rẹ̀ ń sá fún kó lè bá rí ìdí inú tí mo fi gba gbogbo àwọn ṣùrùtù sí rẹ̀ wọlé so tó bá dá sí pé quiz la bá ń ṣe tá a fẹ́ fi hàn yí pé ta lẹni tó ṣe kíni tó lè hàn kanjú àbí tó ṣe kíní kanjú
eléyìí ò lè máa sọ pé ká má wo tírà àmọ́ in tó rọrùn fún wa jù láyé yìí ni pé ká hàn kan wallahi ó rọrùn fún wa gan láti ṣe kíni láti hàn kan a ní problemu pẹ̀lú kíni pẹ̀lú hàn kan alhamdulillah oye gbogbo hadisi tí mudiru yín ká jákujáku yún gbogbo ẹ̀ ní bẹ lórí mi pẹ̀lú àwọn riwaya wọn pẹ̀lú gbogbo riwaya wọn tó kàn ṣe jákujáku kiri ẹ máa dínà sí wa yín àkọ́kọ́ so challenge ni èyíkéyìí nínú wọn tó bá tó bẹ́ẹ̀ kódà tọmọdé yìí bá tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ náà wallahi kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí so ibi tá nàbì ti rẹ́pù obìnrin yìí gẹ́gẹ́ bí mudiru yín ṣe sọ ibo ló wà nù hadith yìí ibo ló wà nù rẹ̀ kò sí intan sọ nìyẹn o ibo ló wà nù hadith ìgbà nàbì rẹ́pù obìnrin yìí tí wọ́n mú jáde ìtawà kan fẹ́ nù oye ànábì tiwa kìí ṣe rapist kò sí rẹ́pù ẹni kankan lọ́jọ́ ayé rẹ̀ hadith yóò sì mútùmọ̀ ìgbà nàbì rẹ́pù obìnrin kankan alhamdulillah ibi tó bá wà ń bẹ́ ìgbà nàbì rẹ́pù obìnrin òun dà afẹ́rí ẹlẹ́ẹ̀kejì ẹ máa nínú ẹ̀sìn wa òun náà ni fídíò tí Sheikh Suleiman aláṣẹ tí wọ́n play nípa ipé Habibu ó mú hadisi kan láti inú Sahihul Bukhari rahimahullahu ta'ala oye kí ni hadisu náà sọ hadisu yìí Abdullahi ibn Abbas radiyallahu anhu òun ló narrate ipé Hilal ibn Umayya ó lẹ́kọ̀ọ́ zina mayawo rẹ̀ lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam أن هلال ابن همية قذف امرأته عند النبي صلى الله عليه وسلم بشريك ابن سحمة ó ṣe kíni ó lẹ́kùn zina máyàwó rẹ̀ pé ìyàwó rẹ̀ ṣe zina pẹ̀lú tani pẹ̀lú ọkùnrin tá ń pè ní Sharik ibn Sahma sahabi ni radiyallahu anhu kálọ̀ bẹ̀ẹ́ dámójú kò fún oye wọ́n yí ṣe ma'asum oye báyìí so now ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ lójú annabi wasallam wá sọ fún Hilal ibn Umayya ipe in tó sọ yìí ó mà lọ wá ẹlẹ́rìí wá so ó lọ wá ẹlẹ́rìí mẹ́rin wá tí wọ́n wá jẹ́rìí sí albayyinata aw haddun fi dhahrik nínú kó lọ wá ẹlẹ́rìí wá tí wọ́n rí ipò ṣẹlẹ̀ àbí kẹ́ ká ṣe kí ni ká gbé ìjìyà ilẹ̀kùn zina mọ́ni ká gbé lẹ́ lórí tí ń ṣe ẹgbà 80 so tọ́ Hilal ibn Umayya ó wá sọ pé ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Allah idha ra'a rajulun ala imra'atihi idha ra'a ahaduna ala imra'atihi rajulan yantaliqu yaltamisu al-bayyina ipe ṣe tẹ́ni kọ̀ọ̀kan wa tó bá rí ọkùnrin kan lórí ìyàwó rẹ̀ báyìí tí ń bá lò pọ̀ ṣé kó wá fi wọ́n lẹ̀ kó lọ máa wá ẹlẹ́rìí ni ìrẹ́ òjíṣẹ́ Allah so faja'ala an-nabiy sallam yaqul al-bayyinata aw haddun fi dhalik Allah sallam mú sí sọ pé àníṣe ẹlẹ́rìí lọ wá ẹlẹ́rìí wá lọ mú àwọn ẹlẹ́rìí wá àbíkẹ́ ká náà lẹ́gbàá yétí ká ṣe blálà fún wọn faqala Hilal ibn Umayya radiyallahu anhu ló bá sọ pé walladhi ba'athaka bil haqq mo fi ọba tó gbé dìde pẹ̀lú Islam pẹ̀lú òdodo pẹ̀lú Qur'an mo fi búra inni la sadiq èmi Hilal òdodo mo ń sọ in parọ́ mọ́ arábìnrin yìí in tí mo rí ni mo sọ òdodo ni mo ń wí oye in tí mo sọ yìí òdodo ni Hilal wá sọ pé fala yunzilanna Allahu ma yubarrihu dhahri min al-hadd Allah bẹ́ẹ̀dá yóò sọ in tí ó fi la ẹ̀yìn mi kúrò níbi ìjìyà ilẹ̀kùn zinamaya àbí ìparọ́ zinamaya oye wọ́n wá sọ pé fanazala Jibril Abdullah ibn Abbas sọ pé Jibril bá sọ kalẹ̀ wá wa anzala alayhi ay ala rasul ó bá sọ aya kalẹ̀ fa nabi sallallahu àwọn aya yin bẹnu suratul nur oye àwọn aya wo aya bi talla bayda tin sọ pé walladhina yarmuna azwajahum wa lam yakul lahum shuhadahu illa anfusuhum fa shahadatu ahadihim arba'u shahadatin billah innahu lamina as-sadiqin wal khamisata anna la'nata Allah alayhi in kana min al-kadhibin ويدره عنها العذاب أن تشهد 4 شهادات إن كان من الصادقين والخامسة أن غضب الله عليها ويدره عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين وأو آية so ó sọ̀kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí so ìṣẹ̀lẹ̀ yìí òun ni sábàbù nùzul fún àyà yìí do hadithu mi ń bẹ so tó mú ìtàn kan sínú ipò òun ni sábàbù nùzul fún kíni fún àyà yìí but ibẹ̀ yẹn kọ́ là ń lọ so eléyìí náà kìí ṣe problem fún ìṣẹ̀lẹ̀ yìí àlàyé ń bẹ lórí ẹ̀ tó ṣe kíni tó yanjú so àmọ́ hadithu yìí ìṣẹ̀lẹ̀ yìí so sábàbù nùzul ló jẹ́ fún kíni fún àyà yìí òun ni ìdí táwọn àyà yìí fi sọ̀kalẹ̀ ìgbà táyà yìí wá sọ̀kalẹ̀ annabi sallallahu alaihi wasallam ó bá yẹ́yìn padà ó wá ránṣẹ́ sí ọmọ obìnrin náà pé kí wọ́n lọ pè wá ìgbà tí wọ́n pè dé Hilal ibn Umayya òun bá dìde lòun bá búra so ó búra tán Ànábì sallamu ní bá ń sọ pé
inna Allaha ya'lamu anna ahadakum kadhib Allah bẹ́ẹ̀ dá mọ̀ pé ìkànnù ẹ̀yin méjì ń parọ́ fahal minkuma ta'ib ǹjẹ́ ń bẹ nínú yín ẹni tó fẹ́ túbá ǹjẹ́ nìkan fẹ́ túbá nínú yín torí Allah bẹ́ẹ̀ dá mọ̀ pé ìkànnù yín sàn parọ́ so àmọ́ ṣé kan bẹ nínú yín tó fẹ́ túbá tí ó tẹ̀ túbá ń bi kíní ó yé báyìí so ẹ tún wà Ànábì sallallahu so nítorí Ànábì ò fẹ́ kí wọ́n gẹ́gùn léra wọn lórí so Ànábì tún ṣe kí ni wọ́n tún gbìyànjú láti fẹ́ protect ẹnìkan ìkíní kejì wọn kó ń bi ìgẹ́gùn léra wọn lórí ipe ìjọ ń bẹ nínú ẹni tí ó túbá so àmọ́ tó bá túbá wọ́n ṣe kí ni wọ́n gbé hádùlé lórí náà ni ó yé báyìí àmọ́ ẹ̀gún yun so kò ní ṣe kí ni kò ní sí ń bẹ̀ mọ́ ó yé so ìgbà tí Ànábì sallallahu sọ báyìí ipe ǹjẹ́ nìkan bẹ nínú tí ó túbá Abdullah ibn Abbas radiyallahu anhuma ó sọ ipe ní ọmọbìnrin yìí ló bá ṣe kí ni ló bá dìde ló bá ṣe kí ni ló bá búra gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe kí ni gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe sọ oye ìgbà tó wá débi ẹlẹ́karùn falamma kanat inda al-khamisa ay inda shahadati al-khamisa waqafuha ìgbà tó débi ìbúra ẹlẹ́karùn so wọ́n dá dúró wa qalu innaha mujiba wọ́n wá sọ pé tọ́ ìbúra ẹlẹ́karùn yìí so tó bá bú ìjì Allah bẹ̀ẹ́dà yóò sọ ìjì Allah bẹ̀ẹ́dà di ọ̀rọ̀ yẹn fún ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣàṣọ bẹ́ẹ̀ fún oye Abdullah ibn Abbas wá sọ pé arábìnrin yìí ó bá kóra tí ọ ó bá sún sẹ́yìn hatta dhananna annaha tarji'u tá fi rò yí pé bóyá ó fẹ́ sẹ́rí padà kó ń bi ìbúra yí pé kò ní bú má oye lárábìnrin náà bá sọ pé la afdahu qawmi sa'ira al-yawm fún tó kù nínú ìṣẹ̀mí ayé yìí oye ní ṣe kí ni ní tú àwọn ẹbí mi àtàwọn ará mi ní tú wọn láṣìírí pẹ̀lú wípé kí n gbà yí pé òótọ́ ni tí Hilal ibn Umayyah tó jẹ́ ọkọ mi sọ nípa mi so òun ó yà gba ìtìjú mára kó òun sọ wípé òun ò ṣe kí ni òun ò ṣe kóhun lè bá fi ṣe kí ni kóhun lè bá fi protect integrity àwọn ẹbí rẹ̀ so ló bá búra ẹlẹ́karùn yìí famadot fi shahadatiha so ló bá búra ẹlẹ́karùn yìí oye ìgbà tó wá búra ẹlẹ́karùn yìí Ànábì sallallahu wá sọ pé ibi tá ń lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí mudiru náà ṣe sọ pé ibi tó ń lọ nìyẹn Ànábì sallallahu wá sọ pé absiruha ẹ wo arábìnrin yìí dáadáa ẹ wo yìí sí gidigidi gan so pẹ̀lú oyún tó ní látara ntí wọ́n sọ pé ó ṣe yìí fa in ja'at bihi tí arábìnrin yìí tó bá gbé ọmọ tí ó bí látara oyún yìí tó bá gbé wá akhalal aynayn lẹ́ni tí wọ́n bí pẹ̀lú pé ẹlẹ́jú rẹ̀ dúdú bẹ́ẹ̀ pé bóyá wọ́n létírò fún wọn sí létírò fún àmọ́ wọ́n dá ní dídá pé ó ní kó lójú oye tó bá bí ọmọ yìí tọmọ náà sì wà bẹ́ẹ̀ sabighal aliyatayn tó sì bí ọmọ náà ní ọmọ tó yá sí pé bẹ̀bẹ̀rẹ̀ dí rẹ̀ le oye khadallaja saqayn tó sì bí ọmọ náà lẹ́nu tó yá sí pé ojúgun rẹ̀ ó ṣe kíni ó tóbi ó sì le anásọ́lámù sọ pé fa innahu li Sharik ibn Sahama ajá sí wípé ọmọ yẹn ní ti tòótọ́ ti Sharik ibn Sahama tí wọ́n sọ pé ó ṣe zina pẹ̀lú ni ọmọ náà ajá sí wípé nǹkan yẹn ṣẹlẹ̀ lóòótọ́ níbí báyìí mu'jiza ń bẹ fún Ànábì sallallahu alaihi wasallam so nítorí bí Ànábì sallallahu ṣe ròyìn ọmọ yìí ipe tóbìnrin yìí bá gbọmọ yìí wá bẹ́ẹ̀ ipe ti ẹni tí wọ́n sọ pé ó ṣe zina pọ̀ pẹ̀lú ni so faja'at bihi kadhalika arábìnrin yìí wá gbọmọ náà dé gẹ́lẹ́ bí Ànábì sallallahu ṣe ròyìn ọmọ náà tó ń túmọ̀ sí wípé zina yìí ó ṣe kí ni ó ṣẹlẹ̀ lóòótọ́ ní ti pàápàá Hilal ibn Umayyah tó jẹ́ ọkọ rẹ̀ tẹ́lẹ̀ kò parọ́ mọ́ in tó ṣẹlẹ̀ ni oye ìgbà tọ́rọ̀ ti wá rí bẹ́ẹ̀ tó wá ti clear pẹ̀lú ìròyìn tá Nábì ròyìn ọmọ yìí wípé ìròyìn yìí yóò máa túmọ̀ sí wípé ẹni tí wọ́n ló ṣe zina pọ̀ pẹ̀lú ló ní ọmọ yìí ìgbà tó wá rí bẹ́ẹ̀ Ànábì sallallahu wá sọ wípé lawla ma sabaqa min kitabillahi lakana li wala ashad tí ẹ bá ṣe tó ti gba wájú nínú ìdájọ́ àti òfin ọba mi ni so nǹkan kan ò bá ṣẹlẹ̀ láàrin èmi àti arábìnrin yìí ibi báyìí òun ni Habibu dì mú gbà tó yá sí pé dábà aláìmọ̀kánmọ̀kán olódo jáàjìlò burúkú so Habibu bá han rí mọ́ ibi báyìí o ló bá sọ pé ẹ máa wo ẹ máa gbọ́ o ẹwọn tó sọ pé Ànábì ṣe o ló bá ń fi ojú ọ̀rọ̀ yìí ní bá ń fi ń kẹ́fín aburú sáà Ànábì sallallahu alaihi wasallam so kí ni ìtumọ̀ tá Ànábì sọ lawla ma sabaqa min kitabillah tí ì bá ṣe pé n tó ti gbáwájú nínú ìdájọba tó dá mi nínú tíra Allahu azza wa jal nínú òfin Allahu azza wa jal kí ló òfin náà ní pé so al-li'anu tó ṣẹlẹ̀ láàrin Hilal ibn Umayyah àti tani àti ìyàwó rẹ̀ yìí so ìbúra tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí tí ẹ rí pẹ̀lú ìbúra yẹn tó bá padà wá hàn lóòótọ́ ipe obìnrin yẹn ó ṣe zina tí ẹ rí pẹ̀lú ìbúra tó ti ṣẹlẹ̀ yẹn oye wọn ní lè fi ìyà zina wọn ní lè fi jẹ́má so al-li'anu yadrahu hadda zina so li'anu níbí báyìí yóò ṣe kí ni yóò dí
ìjìyà zina tí wọ́n ṣe kíni tí wọ́n fi kan ẹ̀sùn zina tí wọ́n ṣe kíni tí wọ́n fi kan arábìnrin yìí. So bí ó fi Allah bẹ̀ẹ́dà ṣe rí ní láyé yìí nìyẹn. Nabi sallallahu wa ń tafà sí nìyẹn ipe tí ìbá ṣe ipe in tó ti gbáwájú nínú òfin Allah bẹ̀ẹ́dà ipe àníṣẹ́ láàrin èmi àti arábìnrin yìí ó yẹ ìbá mú nǹkan lẹ̀ fún ìbá gbé ìdájọ́ ìbá gbé ìjìyà lé lórí ìjìyà zina ìbá gbé lé lórí àmọ́ Allah bẹ̀ẹ́dà ti sọ pé wa yadrahu عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين. Allah bẹ̀rẹ̀ àti sọ ipe ìbúra yóò ṣe kíni yóò kó ìjìyà kó lára arábìnrin yìí pẹ̀lú pé kó búra lẹ́ẹ̀márùn oye so ó sì ti ṣẹlẹ̀. So Ànábì sallallahu ò lè ṣe kíni kò lè gbé hádùdé lórí mọ́ nítorí kíni nítorí ìbúra tó ti ṣe kíni tó ti ṣẹlẹ̀ yìí. Habibu wá ń tú àdíìsù síbi pé Ànábì ń sọ wípé òun ò bá lájọṣepọ̀ pẹ̀lú obìnrin òun ibo ló wà ẹni kìíní yẹ ti sọnù ṣé tí wọ́n fẹ́ wá dìfẹ́ǹdì rẹ̀ Allah bẹ̀ẹ́dà kó ẹyọ Allah bẹ̀ẹ́dà yọ ẹ tó dáwọn ọgbọ́n àríkèrèkè táwọn yòókù rẹ̀ kó ẹyẹn Allah bẹ̀ẹ́dà ó kó ẹyọ mò ń bọ́ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. So in tó bá wá torí bọ̀ rí o ó sì orí burúkú wàhálà àwọn yòókù rẹ̀ ń họ ni lórí àwọn nǹkan tá ń sọ yìí wọ́n ń họ ni wọ́n lè dúró ká tó wá sọ̀wọ́ ìwọ ọjọ́ mélòó ó wà lárúbáwátì láti prove wípé kìdí ìwà ń bẹ ò ní rí. So ó wà gbogbo lárúbáwátì láti prove pé àní tábìbù claim wípé ó ṣẹlẹ̀ yóò bó ti nínú ò ní rí ìdí tábìbù sì fi pé hadith yìí nítorí ìfúre ṣé wá rí hadith yìí tádìsù yìí bá fi lè wo in tí ó wò nínú òfin ṣẹ̀ríà ó má pọ̀ gan tádìsù yìí bá fi lè wo àwọn áyà mẹ́rẹ̀ẹ̀rin tá sọ pé bẹ́nu Suratu Nur yẹn so wọ́n wò tẹ̀lé ni nítorí hadìsù yìí ní sábàbù nùzúlù fún kíni fún àwọn áyà yẹn àmọ́ gbàdúrà sí pé aláìmọ̀kan ni ara lé àwọn ènìyàn nǹkan èdè Lárúbáwá kò gbọ́yé nǹkan kan kò gbọ́yé so ẹ̀kọ́ ìdá ń bẹ lọ́dọ̀ àwọn àfáà aládìsì wọ́n máa ń sọ yìí pé nínú khasa'is an-nabi sallallahu alayhi wa sallam min khasa'is an-nabi sallallahu alayhi wa sallam annahu utiya jawami' al-kalim nínú àwọn nǹkan ẹ̀sà tó jẹ́ tà nabi sallallahu alayhi wa sallam ní pé fún annabi sallam ní jawami' al-kalim annabi lè sọ̀rọ̀ sókí báyìí ọ̀rọ̀ tó ma ní níwọ̀n báyìí àmọ́ táwọn àfáà bá tọwọ́ bọ̀ óyé ẹmàrí tí wọ́n mọ̀ kórí nànà tíra lé lórí óyé àwọn àfáà wá sọ pé fa kayfa ya'taridu ala kalamihi sallallahu alayhi wa sallama man la yafhamu al-arabiyya ẹni tí ó gbọ́ èdè Lárúbáwá yé tí èdè Lárúbáwá òye tó ya òpè dáńpá aláìmọ̀kan lọ́pọlọ dúdú níbi èdè Lárúbáwá bó ló ṣe fẹ́ máa wá wọnú hadith annabi tí ó sọ pé òun fẹ́ máa ṣe kí ni òun fẹ́ máa sọ̀rọ̀ ń parẹ̀ nítorí kó bá mudirul markaz nù kò gbọ́ èdè Lárúbáwá oye tó bá sọ pé ṣáánù kò túmọ̀ kìí ṣe owó ibi tó bá ti rí pé kìníkẹ̀ ṣáánù kí so lápẹjú ẹni sí nínú Qur'anul Karim Allah bẹ̀rẹ̀ sọ pé so mo rò pé nínú Suratul Rahman tí bá ṣe àyà yẹn so ṣe kulla yawmin huwa fi sha'an tí mi bá ṣe àyà náà so ipe gbogbo ọjọ́ Allah bẹ̀rẹ̀ ń bẹ ní kíni ń bẹ bí ṣáánù ṣe ó tú ṣáánù yìí ó tú sí tó tú ṣáánù tí ń bẹ yẹn fún àtọ́tọ́ tó tú sí pé Ànábì sallallahu alaihi wasallam fẹ́ bóbìnrin yẹn ó fẹ́ bá lòpọ̀ ṣe ó tú ṣáánù èyí tí ń bẹ ní Qur'ani náà ó tú síbẹ̀ fún Allah bẹ̀rẹ̀ dání aláìmọ̀kan òsì tó kẹ́kọ̀ọ́ tó kéwú àwọn sọ̀rọ̀ ìwọ ọmọdé náà wá ń jáde káìkàkàkàkà wà láì wọ́n mọ́ yìí dúpẹ́ èmi kẹ́bọ̀ dúpẹ́ ní òtórí ó bá láàgùn kìíní ó bá lákìíní kan ogún wọn pè wàláhì ó bá lákìíní kan èmi kan wọ́n ọ̀rọ̀ ní gbogbo ṣe ń ṣe jákujàkun wọn káwọn ní ẹ̀fílẹ̀ so ẹ̀fílẹ̀ alọ́bẹ̀ẹ́dà yóò jẹ́ kó ṣe kíni kó wá so kó wá kó má ṣe kíni kó má sá pẹ̀lú bí ṣe ń dọ́gbọ́n sáyùn gbogbo èèyàn ló mọ̀ pé o mọ́ tó ń ṣe wọ́n kàn sá ni so èmi gba gbogbo àwọn condition rẹ tó gbé kalẹ̀ mo wá sọ fún wọn yí pé a ṣe dìbẹ́tì lọ́dọ̀ Sheikh Suleiman Aláṣẹyẹ oye so o kọ́kọ́ ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ dìbẹ́tì wá ku ọjọ́ kan tá a ṣe dìbẹ́tì lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá ń dààmú lórí ẹ̀ lẹ́yìn ìgbà táwọn yòókù rẹ̀ wọ́n ti tírẹ́nì ẹ pẹ̀lú ọgbọ́n tó ṣe kíni tó lò láti fi ṣe kíni láti fi họ káàrí ọjọ́ mi ń bẹ fún ọ so ẹ máa nínú ẹ̀sìn wa so èyí ni ẹlẹ́ẹ̀kejì nǹkan tá a ṣe kíni tá a sọ̀rọ̀ ń pa oye so hadithu yìí gẹ́gẹ́ bá a ṣe sọ àbíkẹ́ ìròyìn àti ìtàn yìí gẹ́gẹ́ bá a ṣe sọ so àwọn àfáà wọ́n yọ àwọn òfin kan tó ṣe kíni tó wúlò púpọ̀ so nípa tó ní ṣe pẹ̀lú tọ́lák nípa tó ní ṣe pẹ̀lú ìṣe nípa tó ní ṣe pẹ̀lú zina nípa tó ní ṣe pẹ̀lú pé kéèyàn kẹ́kẹ́ ọkùnrin lẹ oko zina mọ́yàwó rẹ̀ so wallahi oríran rẹ̀ ìdájọ́ ni wọ́n yọ látara rẹ̀ so kẹ́nìkan wá dé kọ́kàn mọ́ àìmọ̀ kan kọ́kàn tí ìbọ̀ kó sì máa sọ̀sọ́ kó sọ Ànábì sallam kí kankan má sì ṣẹlẹ̀ so ara dáhùn sọ nìyẹn ṣe eléyìí lẹ́yìn wọ́n wà á dìfẹ́ndì ni ó wà nígbàgbọ́nú rẹ̀ tí ó fi pàdé ọba tó dáa wallahi yóò ṣòfò lálkìyámà pẹ̀lú pé tẹ́nìkan bá fi lè gbàgbọ́ pé ní tí àbíbù sọ yìí ń bẹnu hadisi ó bàjẹ́ fún tọ̀hún tán láyàtà kìyàmà tó bá fi lè gbàgbọ́ pé nǹkan yìí ń bẹnu hadisi tí ó sì sí mbẹ̀ so àbí Allah bẹ̀rẹ̀ àkómọ́ sáfọ̀ náà mọ́
so fún eléyìí so eléyìí ni àwọn kan tí a ṣe kíni tí a sọ 11:21 pé so then ẹlẹ́kẹta so fídíò tá a ṣe kíni tá a play nínú àwọn fídíò tí moderator wa Sheikh Suleiman aláṣẹ kálọ̀bẹ̀dẹ̀ pàṣẹwà ní ṣe dára fún wa tí wọ́n play mbẹ̀yẹn oye ta ìṣàlàyé pẹ̀lú èdè Lárúbáwá tá a sì mú àwọn onírànà wa òun náà ni hadith kan tí ń bẹ nínú Bukhari tí mo dé Markazi sá lọ sínú rẹ̀ láti fẹ́ máa fi tọwọ́ bá Nabi sallallahu alaihi wasallam àtàwọn ìyàwó rẹ̀ pẹ̀lú àìmọ̀ká àtòdó rẹ̀ ìgbà náà sallallahu alaihi wasallam máa ń bá àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ ní ìbálòpọ̀ lọ́kọ láya nígbà tí wọ́n ń ṣe haidọ̀ lọ́wọ́ kẹlọ́bẹ̀ ẹ̀dà kó jọ kó wọ́n ṣe wá ní òpè aláìmọ̀kan oye ìpé yàwó Aisha radiyallahu anha ó sọ pé kuntu aghtasilu ana wa nabiyyu sallallahu alaihi wasallama min ina'in wahid ìpé mi àti Ànábì sallallahu a máa ń ṣe kíni a máa ń wẹ̀ papọ̀ láti inú kíni láti inú iná kan igbá kan ṣoṣo oye so láti inú igbá kan kíni igbá kan ṣoṣo kìláàna junub tó yá sí pé ìkíní kejì wa o jẹ́nàbà ń bẹ lára wa oye báyìí so yàwó Aisha wa sọ pé wa kana ya'muruni ìpánà sálàmù ma wọn pa mí láṣẹ fa àtẹ́zìrú yóò pa mí láṣẹ in wà fi aṣọ ìró in fi ṣe kíni in fi bo ojú ara mi in fi bo ìhòhò kíni ìhòhò ojú ara mi fa yubashiruni Ànábì sálàmù yóò wà ṣe kíni yóò wà bá ṣàrọ̀ mi yóò wà ṣe kíni yóò wà bá ṣàrọ̀ mi naam ẹ ma nínú ẹ̀sìn wà fẹ́ni tó bá nílà káì tó sì mẹ́ tí ń ṣe tó ní nínú táwọn ìjọ yìí tí wọ́n máa ń dìmú láti fẹ́ fi ṣe kíni láti fẹ́ fi rọ́lọ hadith Ànábì wọ́n ní tí hadith bá ti ṣe kíni tó bá ti tako ọpọlọ tó bá ti tako làákàyè ọpọlọ tó ti knock out sí òṣìṣẹ́ dáadáa so ẹni tó bá lọ́pọlọ tó mẹ́ tí ń ṣe yóò rí pé hadith rí context ẹ̀ gan fúnra lára rẹ̀ kò lè ever jẹ́ kó rọrùn fún in tí wọ́n fẹ́ tì bọ̀ hadith yìí kó ṣẹlẹ̀ oye ẹ máa wo ó claim wípé Ànábì máa ń bá àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ nígbà tó bá ń ṣe haidọ̀ lọ́wọ́ Ànábì yẹn náà ni ó tún wá pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ wípé kí wọ́n ṣe kíni kí wọ́n bo ojú ara wọn kí wọ́n bo ìhòhò ara wọn ẹ dákun kí wọ́n láǹfààní wípé Ànábì ní kí wọ́n bo ìhòhò ara wọn tó bá já sí pé ó fẹ́ bá wọn lòpọ̀ ní ìbálòpọ̀ èyí tí Habibu ń tú sí ìbálòpọ̀ kí ọkọ àti ìyàwó tí nǹkan bọ̀ nǹkan kí láǹfààní ìfi ìró ró ìdí tí Ànábì sálẹ́mù máa ń pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kí láǹfààní ẹ̀ àmọ́tẹ́yìn bá kàn ti wà tó bá ya láìmọ̀ kan tó bà kẹwẹ̀ so nínú ọgbọ́ngbọ́n wọn sì wá ní pé wọ́n sá lọ síbi ayal Qur'ani gbogbo ẹni tẹ́bárí tí bá ń tako hadith Ànábì tó fẹsẹ̀ nílẹ̀ ẹ bá wò wọn ayal Qur'ani ni wọ́n fẹ́ máa ń sá lọ sí díẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní aya yìí tako kíní kan ó tako hadith yìí tako kíní kan tẹ́bá wá wò lọ tẹ́bá wò bọ̀ ẹ́ẹ̀dì pé àwọn gẹ̀ẹ́ni wọ́n ya láìmọ̀ kan pẹ̀lú àwọn aya yìí níbi fídíò tá play yẹn Habibu ka aya kan láti ní Suratul Baqara nípa lọ́bàá yẹn sọ pé wa yasalunaka anil mahid wọ́n máa béèrè nípa kíni nípa al-mahid lọ́wọ́ rẹ̀ Ànábì sallallahu oye al-imamu al-Fakhru Razi rahimahullahu ta'ala nínú mafatihul ghaib so ìgbà tó mú àyà yìí ẹ màlàyé tó ṣe lórí ẹni ó ní àyà yìí ìtumọ̀ tó correct jù fún àyà yìí òun náà ni ká tú al-mahid ká tú sí ojú abẹ́ ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde gangan that is mawdi'u al-haid so ká tú sí ààyè haid yẹn gangan ká má tú sí haid ọ̀hún gangan ipe eléyìí ni ìtumọ̀ tó ṣe kíni tó correct oye ṣe wá rí so ìtumọ̀ tí al-Fakhru Razi tó ṣe kíni tó mú wáyìí ohun gangan náà wá ní Ànábì sálàmù náà gbọ́yé oye fa'tazilu an-nisaa fil mahid oye that is fi mawdi' al-haid ohun gangan náà ní Ànábì sálàmù náà gbọ́yé kí ló dé tá fi sọ bẹ́ẹ̀ hadithu kan bẹ lọ́dọ̀ al-Imam Muslim rahimahullahu ta'ala wọ́n sọ pé wa haddathani Zuhair ibn Harb wọ́n sọ pé haddathana Abdurrahman ibn Mahdi wọ́n sọ pé haddathana Hammad ibn Salama wọ́n sọ pé haddathana Thabit al-Bunani níbi báyìí mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣàlàyé kan ránpẹ́ so Hammad ibn Salama síkọ̀ ni oye so àmẹ́bẹ̀ pé Hammad ibn Salama yìí ń bẹnu hadithi kan tí ń bẹnu Muslim tí ó wáyé gbádọ́ Salamu sọ pé bàbá òun àti bàbá ẹni tó wá béèrè nípa bàbá ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ àwọn méjì bẹnu náà so títorí rẹ̀ so Habibu tọwọ́bọ̀ Hammad ibn Salama yìí ó sọ rí ìrànà kan pẹ̀lú copy and paste oye an-naskhu wal-ilsaq tí ma ń ṣe kíni tí ma ń ṣe káàkiri oye ó torí sírísì nǹkan lórí Hammad ibn Salama yìí ní tó yá sí pé kò ní mọ̀ ń pa oye àmọ́ Hammad ibn Salama yìí síkọ̀ ni so ṣùgbọ́n ìkhtilatu ṣẹlẹ̀ sí nígbẹ̀yìn ayé rẹ̀ so rọ́bí báyìí tí ìkhtilatu bá ṣẹlẹ̀ sí nígbẹ̀yìn ayé rẹ̀ so in tó bá fi lè deliver nínú hadithi síwájú kí ìkhtilatu tó ṣẹlẹ̀ sí nígbẹ̀yìn ayé rẹ̀ in tí àwọn àfáà aládìsí máa ń gbà wọlé ni so ìkhtilatu tó ṣẹlẹ̀ sí nígbẹ̀yìn ayé rẹ̀ yìí kò lè díwọ́ kún ọmọ gba hadithi rẹ̀ tó ṣe kíni tó deliver síwájú kí nǹkan yìí tó ṣe kíni kó tó kádìwọ́ yìí tó ṣe kíni kó tó ṣẹlẹ̀ sí oye then so Hammad ibn Salama yìí so ẹgbà wa tó bá gbà wá látọ̀dọ̀ Thabit al-Bunani oye so òun ni the most authentic ẹgbà wa rẹ̀ òun ni the most authentic ẹgbà wa rẹ̀ ever so gẹ́gẹ́ bí al-Imam Ahmad ṣe sọ àtàwọn àfáà ní hadith mi ipe afbatun nasi fi
hasbatun nasi fi Thabitin Hammad ibn Salama wípé ẹni tó já sí wípé ẹgbà wa rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ó rinlẹ̀ jù nípa ẹgbà wa tí wọ́n bá gbà wá látọ̀dọ̀ Thabit al-Bunani òun náà níta ni Hammad ibn Salama tí Hammad ibn Salama bá gba ẹgbà wá látọ̀dọ̀ Thabit al-Bunani tẹ́lómi ìgbà irú ẹgbà wá yẹn wá tí ìyàtọ̀ díẹ̀díẹ̀ fẹ́ wà ń bí àwọn ẹgbà wá yẹn ọ̀rọ̀ ti Hammad ibn Salama òun gangan náà ni ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà oníjarhu wa ta'dil ṣe wà lé lórí oye so àtọ̀dọ̀ Thabit yìí wá ni Hammad ibn Salama ti ṣe kíni ló ti gba hadithu tá ń ṣe kíni tá a fẹ́ sọ yìí ló ti ṣe kíni ló ti gbà wá nínú ìran ẹlẹ́ẹ̀kejì tí nínú nǹkan míì tí Habibu tó ṣe kíni tó sọ láti fi tọwọ́ bọ Hammad ibn Salama yìí ni pé ó ní al-Imam al-Bukhari ó pa Hammad ibn Salama yìí tì kò ṣe takhriju hadith ẹ̀ kò mú hadith ẹ̀ wá sínú Sahih al-Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá mú wá sínú Sahih al-Bukhari ṣó gbà ó ní gbà so kò wá sí tó kàn pẹ̀lú yẹn dẹ́nà lẹ́ẹ̀kejì ipe Bukhari ò ṣe takhriju hadith Hammad ibn Salama kò túmọ̀ sí wípé Hammad ibn Salama ò ṣe kíni kò túmọ̀ sí pé kì í ṣe síkọ̀ nítorí pé kíni so Imam Bukhari ó fi kalẹ̀ ní tìtorí kí ọkàn rẹ̀ lè bá a balẹ̀ lórí ẹgbàwá rẹ̀ so oye so Imam Muslim sì rí pé so ẹgbàwá tí ẹni yìí bá gbà wá látọ̀dọ̀ Thabit al-Bunani ẹgbàwá tó ṣe kíni tó lálàáfíà ni tó sì dá ó sì ṣe takhriju ẹ̀ so ẹni tó bá fẹ́ wá takú síbi pé Hammad ibn Salama yóò nǹkan kan o ìkìlátù ṣẹlẹ̀ sí o Bukhari ò ṣe takhriju nǹkan kan bẹ́ẹ̀ á wà á fi nǹkan kan kọ́ńtọ̀ wọn lọ́rùn Abu Ishaq as-Sabi'i so irun tó ṣẹlẹ̀ sí Hammad ibn Salama yìí ó ṣẹlẹ̀ sóhun náà ìkìlátù ṣẹlẹ̀ sóhun náà nígbẹ̀yìn ayé rẹ̀ so Bukhari sì ṣe takhriju ẹ̀ nínú Sahih al-Bukhari kí ló dé tó fi ṣe so ní táwọn sọ ní pé kẹ́ lọ kẹ́kọ̀ọ́ ó kàn ní lọ ṣe copy and paste òsì kan kó kàn mọ́ wá gbé sórí àwọn èèyàn kó máa rò pé wáyé ìmọ̀ kan ló ń gbé káàkiri oye Hammad ibn Salama tí ń bẹ́ ń biri sanadu hadithu yìí síkọ̀ ni oye àgbà olùmọ̀ni kẹ́lọ́ bẹ́ẹ̀ kó má ṣàṣe kí ni kó má ṣàkẹ́ ìyẹn bẹ́ẹ̀ ká máa lọ sínú hadithi tàbí lò gangan so wọ́n ní haddathana Hammad ibn Salama haddathana Thabit an Anas ibn Malik radiyallahu anhu ó ní pé annal yahud ipa àwọn yahudi annal yahud kanu idha hadatil mar'atu fihim àwọn yahudi tí obìnrin bá ṣe haidọ̀ ní kíni láàrin wọn that is tí obìnrin bá rí nǹkan ẹ̀jẹ̀ oṣù rẹ̀ láàrin wọn lam yu'akiluha wọn ní bá àwọn obìnrin wọn ní bá jẹun pọ̀ báyìí àwọn yahudi náà so tóbìnrin bá ṣe haidọ̀ láàrin wọn àwọn ìyàwó wọn tó bá ń ṣe haidọ̀ wọn ní bá jẹun pọ̀ so wọn ní bá mu nínú ife kan náà walam yujami'uha fil buyut wọn sì ní bá wọn dúró pọ̀ nínú kíni nínú ilé ayì walam yajtami'u ma'ahunna fil buyut wọ́n sì ní kó papọ̀ wọ́n sì ní dó papọ̀ pẹ̀lú wọn wọ́n ní kó jọpọ̀ pẹ̀lú wọn nínú ilé àwọn yahudi nìyẹn oye so ìgbà tí àwọn sàhábà nabi rí pé àwọn yahudi ń ṣe nǹkan yìí fasa'ala ashabu nabiyyi sallallahu alayhi wa sallam àwọn sàhábà nabi wá béèrè lọ́wọ́ nabi nípa ìṣe táwọn yahudi ń ṣe yìí fa anzala Allahu wa yas'alunaka 'anil mahid fa'tazilu an-nisaa fil mahid ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين وي الله بيدا سو آية كالي ẹwà máa gbọ́n tá nàbí ọ̀sẹ̀lẹ́mù gbọ́ lórí àyà yìí bàtà yìí sọ̀kalẹ̀ kí lánàá ọ̀sẹ̀lẹ́mù sọ àwọn ọ̀sẹ̀lẹ́mù sọ pé isna'u kulla shay gbogbo nǹkan ní kẹ́ ṣe papọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín illa an-nikah àyàfi ìbálòpọ̀ nìkan ní kẹ́ má ṣe pọ̀ pẹ̀lú wọn ìbálòpọ̀ òun nìkan ìbálòpọ̀ báyìí ẹ má ṣe pọ̀ pẹ̀lú wọn so mo ṣàlàyé fíkìrì báyìí ìbálòpọ̀ báyìí ẹ má ṣe kíni ẹ má ṣe pọ̀ pẹ̀lú àwọn ìyàwó yẹn an-nikahu bí báyìí òun ní kíni al-jima' ay illa al-jima' àyàfi ìbálòpọ̀ ìtì nǹkan bọ̀ nǹkan òun nìkan ní kẹ́ ẹ má ṣe pẹ̀lú wọn pẹ̀lú ohun tánà sọlá mu sọ yìí al-mubashara tí ó máa túmọ̀ sí romance tí ó túmọ̀ sí ká ti nǹkan bọ̀ nǹkan ó ti ṣe kíni ó ti wà nù isna'u kulla shay'in ó ti wà nù rẹ̀ so kéèyàn kìí ṣe obìnrin rẹ̀ nígbà tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ ó ti wà nù isna'u kulla shay kéèyàn fọwọ́ rárá ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ ó ti wà nù kíni isna'u kulla shay gbogbo àwọn jákujàku wọn wọ̀nyí náà ni wọ́n ń ṣe o kódà ẹlòmíín nù wọn gan yóò máa yọ pọ́nrán sí kíní ìyàwó rẹ̀ nígbà tí bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ tẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn jákujàku oníbídíà yìí o nǹkan ẹ̀gbin ni wọ́n máa ń ṣe kíni wọ́n nǹkan ìdí nǹkan ẹ̀gbin lẹ́ẹ̀tì máa bá wọn gbèsè ayé wọn oye so àmọ́ Habibu fi àìmọ̀ kan àtòdó ń fi sànẹ́bì lọ́gbẹ́ ẹ̀sìn wọn na ní ìjọsí pé kò yé àti rí bíbá ìpaná sàlámù gẹ́fúnra dára rẹ̀ ló ti sọ lórí àyà yìí pé gbogbo nǹkan ní kẹ́sì pẹ̀lú àwọn ìyàwó yín ẹ jẹun pẹ̀lú wọn ẹ mu pẹ̀lú wọn ẹ jókòó pọ̀ pẹ̀lú wọn nulẹ̀ ẹ ṣeré pẹ̀lú wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sùn pọ̀ lórí bẹ́ẹ̀dì kan náà ẹ romansi wọn ẹ kíìsì wọn ẹ fara nù wọn oye àmọ́ o ẹ má ti nǹkan bọ̀ kan illa an-nikah ay al-jima' oye àná sàlámù ló sọ now hadithu ìyàwó Aisha
tá Ànábì sallam tá Aisha sọ ńbẹ̀ pé Ànábì sallam wa kana ya'muruni fa attaziru fa yubashiruni a máa pa mí láṣẹ in wá fi aṣọ ìró in fi bo ìhòhò ojú ara mi yóò sì romance mi so ó ń túmọ̀ sí wípé mubashara ńbẹ̀ yẹn kìí ṣe ìgbà Ànábì ti nǹkan bọ̀ kan pẹ̀lú ẹ̀ bí kìí ṣe mubashara ti kíni ti romance nìkan tó yẹ lẹ́yìn kéèyàn ṣe kíni kéèyàn ti nǹkan bọ̀ nǹkan. So hadithu kan bẹ lọ́dọ̀ al-Imam al-Bukhari bákan náà oye so bẹ́ẹ̀ dẹ̀ ni Ibn Majah náà ó ṣe kíni ó mú wá nínú sunan ẹ̀ tí àwa Aisha sọ pé kanat ihdana idha arada an-nabiy sallam an yubashiraha amaraha an ta'tazira fi fawri haydatiha ìkọ̀kan nù wa tánà sallam bá fẹ́ bá aṣáró rẹ̀ tó bá fẹ́ romance ẹ̀ lásìkò bá ti ń ṣe àìdọ̀ lọ́wọ́ àná sallam yóò pa láṣẹ kó fi ìró dí ojú kíni ojú ibi tí haidọ̀ rẹ̀ ti ń jáde tí ń ṣe abẹ́ rẹ̀ kó fi kíni kó fi ìró kó fi bò nítorí ká Nábì má bàa ṣe kíni kó má bàa bá wọn lò pọ̀ kó má bàa ṣe kíni kó má bàa bá wọn lò pọ̀ ní ìbálòpọ̀ tọkọtaya in reality àmọ́ tó bá ti yẹ lẹ́yìn yẹn ó lè romance wọn ṣé wọ̀gán náà yẹ ṣe ń lé ni àbí wọn tútù kútu fún yín ẹ̀ wá ń ṣe Allahu Akbar olóde òsì dẹ́gbóbi ṣé n tó wá defend nù Allahu ẹ̀dá sànù wọn yìí gan Allahu ẹ̀dá help ẹ̀ o èmi kan tún wo ni pé o escape torí n tó o bá kó sí kò bá pọ̀ gan o bá láàgùn jìnà ìwọ ọmọdé yìí so ìmọ̀ nílẹ̀sì wa so ní ti ṣókí oye in tá a fi bí 1 hour 30 something minutes tá a fi ṣe lálàyé pẹ̀lú èdè Lárúbáwá lórí kíni lórí péjì Sheikh Suleiman aláṣẹ ẹ̀ka lọ́bẹ̀ẹ́dà máa ṣàbáwá ṣe dáadáa pẹ̀lú wọn in tá a ṣe lálàyé nìyẹn oye so ẹ̀rí pé gbogbo nǹkan tá a sọ yìí so lórí ìmọ̀lá ń bèèzì àlàyé wa lé lórí so kó o tó lè pe hadith kan da'if ó kàn ní kò kàn ní já sí wípé àṣìgbọ́yé tó ṣe hadith gbọ́yé àbí àìgbọ́yèdè lárúbáwá rẹ̀ yé óyé kìí ṣe lẹ́yìn ló kàn fi wá ṣe kíni ló kàn fi wá mọ́ tútukútu nù hadith Ànábì kìí ṣe yẹn rárá àti rárá óyé báyìí so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun la kó wa so ọmọ náà so kò báyà kò gbọ́ rí so àwọn ọmọ ìyá wọn ṣe oníranran àwọn jákujàku tí ń pòsì káàkiri èmi tayọ gbogbo àwọn jágbàjàgbà yùn so àwọn tí wọ́n jẹ́ àgbààgbà fún wọn gan yìí bá wọn dé gbogbo level yìí gbogbo lẹ́ǹtì àmọ́ mo fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni mo fẹ́ fi tó já sí wípé àwọn àgbààgbà rẹ̀ wọ́n fi ń sá fún wa mo fẹ́ fi hàn ní mo fẹ́ jẹ́ kó o rí kó lè bá mọ̀ yí pé ewu ń bẹ lọ́rùn ẹ̀yin tẹ́ntẹ́lẹ́ Habibullahi Adam oye tẹ́lẹ̀ bá túbá yóò máa kó yín wọnú náà lọ ni abẹ́ ọlọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàṣekiri kó mọ́ ṣàjẹ́ kẹ́ ẹ̀ lè túbá oye ewu ń bẹ fún yín gidigidi gan so abẹ́ ọlọ́bẹ̀ ẹ̀dà kó jẹ́ kẹ́ túbá ni o kó jẹ́ kẹ́ mọ̀ yí pé ní yí orí ìsìn àtànù ló wà oye kéèyàn lórí láyà kó máa sọ̀rọ̀ àbùkù sáà Nábì lórúkọ yí pé in bẹnu hadith tí ó sì sí ń bẹ̀ tó òun lókàn sí tí ń bẹnu hadith lókàn sí gbọ́yé so ẹ̀tún wá ń tẹ̀lé ẹ̀tún wá ń support abẹ́lọ́bẹ̀ ẹ̀dà kọmọ́sá fọ̀nà mọ̀ yìí so ẹ̀mà nínú ẹ̀sìn wa nítorí àsìkò láti ẹ̀kan tàà ti ń sọ̀rọ̀ for over 2 hours or close to 3 hours wallahi generator ni motan abẹ́lọ́bẹ̀ ẹ̀dà kọmọ́sá sanwó ní ẹ̀sìn lórí so kò sí n tó kò gbà wá ní nǹkankan káfi gbogbo ń tán lọ́bẹ̀ ẹ̀dà fún wa oye káfi jà sójọ́ Allah subhanahu wa ta'ala wallahi mo ṣe ń sọ èmi Elma Yusufu in tí rí nínú ọmọlẹ́yìn Habibu kan tó lè sọ pé ibo lẹ fẹ́ gbà kò tí sí so tó bá jọmọ markazi tó ń fi nǹkan kan ṣe fàárí wallahi kìí ṣe lọ́dọ̀ ruwa yìí mo fi ọba tó dá mi mo fi búra so mo mú mi markazi mo sì ń fọwọ́ rẹ̀ gbáyà tí bá ṣe pé bọ́yá akàn gbájúmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá a fẹ́ defend ẹ̀sìn Allah bẹ̀ẹ́ dá gbogbo jákujàku táwọn markazi kan àbí lédèdè kan tẹ́mọ̀ kó káàkiri gbogbo ẹ̀ ní ń bẹ lágbárí wa táwa náà ṣe kíni táwa náà ta ṣe kíni táa hàn rí mọ́ so a kàn fọ̀mátì àwọn kọ̀ọ̀kan ni wípé àbùkátà táwọn jákujàku yìí oye ara rú rẹ̀ ní gbogbo àwọn ète òsì tí wọ́n ń kọ́ mọ̀ yún tí kàn sá láti ibìkan bọ́ sí ibìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so inshallah azim so tán lọ́bẹ̀ ẹ̀dà bá ṣe ìgbà láì fún mi mò ń padà bọ̀ wáyé nàná àwọn kẹtẹkẹtàn tọmọ yẹn ṣe láàrin ìgbà tí mo sọ wípé ní mẹ́kì kọ́mẹ́ntì kankan àfi tí ìjòkó yìí bá wáyé oye mò ń padà bọ̀ wáyé nàná ẹ̀ rí èèmà ọmọ yún oye ìtìjú ńlá gbà ló jẹ́ fún markazi ipò tẹ́ gbé sí gan àtójú tẹ́ fi ń wò gan máa ń wò pé akíní ń bẹ lára ọmọ yìí tẹ́ ń ṣe báyìí ẹ wo bí ṣe ń fò káàkiri so lákọ̀ọ́kọ́ ó mú májẹ̀mú mẹ́rin ó mú májẹ̀mú mẹ́ta kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó mú májẹ̀mú méjì míì kalẹ̀ ó yé báyìí so bí ọwọ́ àárọ̀ yìí wọ́n sẹ́ndì ọmọ ìyá kan wọ́n screenshot nǹkan kan tó post wọ́n screenshot ẹ̀ sí mi so ni mo bá rí tó ka bí májẹ̀mú bí 5 mi kalẹ̀ ló bá di 10 mo ní ọmọ yìí gẹ́gẹ́ sí mo ní kò sí problem oye kò sí problem oye ó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ so èmi ò rọ́bọ markazi kan tí ó sọ pé ibo ni àwọn lágbájá yìí fẹ́ gbà èmi ò tí ì rí so wallahi
béèrè mi wádìí mi àwọn ẹni tí wọ́n lè ròyìn mi fún wọn wà nù markazi dáadáa oye so àfa Abdulkadir onílé márùn wọ́n lè má rántí mi àmọ́ tí mo bá pa ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wa àtàwọn nínú markazi wa ńlọrin tí mo bá pa ìtàn òun ó yẹ ṣe kí wọ́n rántí kí wọ́n lè ròyìn mi fún ọ so in dá rárá àti rárá níbi kí n challenge àwọn yẹn wallahi mo burú gan in nice at all so béèrè mi gbà tí mo wà nílé kéwú in nice at all wallahi alazim so oye jẹ́ kí n cut ẹ̀ short fún ọ ọmọ kan bẹ́ẹ̀ nínú markazi yẹn lágége wọ́n ṣe kó ti ṣe tábà ìṣáàtì ni wọ́n ń pè ṣáàtì Abdullatif oye so junior mi nígbà tí mo wà ní markazi lábàtà nílọrin ní kó ròyìn mi fún ọ oye ó mọ̀ yí pé àpátápá àrá ló ń bá sọ̀rọ̀ kìí ṣe ọmọ náà wọ́n kàwé ní pé àwọn ọmọ yìí lórí pé àkànṣọ́ gbàdúgbàdú méjì ló kàn sákàkiri ló kàn tẹ̀fẹ́ rú ṣẹ́dọ̀rọ̀ mẹ́dọ̀rọ̀ ló kàn sákàkiri health scare wàláhì kìí sọ̀rọ̀ ẹni wàláhì ká ní àbá fi mi ojú ọ̀nà markazi rẹ̀ ni padà sí ojú ọ̀nà sunna mo fi ọlọ́bẹ̀ẹ́dà búra nínú tí markazi mo fi ṣe fáàrí láwà ọ̀rọ̀ ẹnu kọ́ wé báyìí ọ̀rọ̀ ẹnu kọ́ wàláhì ní markazi bí tí mo ti kéwú ó yẹ kó pé mo fi bẹ̀ẹ́lẹ̀ wọ́n lè fi gbogbo nǹkan ròyìn mi o wọ́n lè ní ó lé o àmọ́ sì lè lóòótọ́ èmi tolerate nonsense bí mo ṣe wà yìí mi tolerate nonsense mi fẹ́ kẹ́yìn wá bàbá mi sọ jákujàku kan mi fẹ́ kẹ́yìn máa ṣe dáadáa kan létí mi mo hate ẹ̀ gan oye mo lé mi fẹ́ kẹ́yìn gbà tí mo fi máa ní kí mi fẹ́ kẹ́yìn wá máa fi jákujàku kan lọ mi oye mo lé mo máa ń jà oye mo máa ń jà gan mo lé léyàn ló ní ti tòdodo àmọ́ wallahi mo fẹ́ balẹ̀ dà mo fi búra tí wọ́n bá fi gbogbo nǹkan ròyìn mi sórí gbólóhùn àìmọ̀kan yẹn gbólóhùn kò dá kan mọ̀ yẹn ó dá mi lójú pé wọ́n lè fi tì sọ́dọ̀ mi òun mò ń sọ fún ìbéèrè lọ wádìí mi ó dá mi lójú pé wọ́n lè fi tì sọ́dọ̀ mi ó yẹ báyìí so ó dá mi lójú ní gidigidi gan 100% pé wọ́n lè àfi àbò tó bá ṣàbòsí lókù ó sì dá mi lójú pé wọ́n ní ṣàbòsí ó dá mi lójú pé gbólóhùn pé ó yà láìmọ̀kan yun wọ́n ní fi tì sọ́dọ̀ mi wọ́n ní fi tì sọ́dọ̀ mi alhamdulillah ó yẹ báyìí so fún délé yìí ìwọ ọmọdé yìí so àwọn àgbààgbà rẹ ó yẹ kó ti rí wọ́n ti máa ń ṣe oye so yẹ kó ti rí wọ́n ti máa ṣe kò yẹ kó ti stress ara rẹ rárá àti rárá àwa ló wá ń sọ fún pé kẹ́nìkan jáde nínú yín kó ṣe kíní kan kẹ́nìkan jáde nínú yín kó ṣe kíní kan gẹ́gẹ́ mo ti sọ àyíṣọ́ fọmọdé kó mọ́ dẹ́tẹ̀ o àmọ́ tó bá ti lè dá igbó gbé oye so mo sì pòwe kan fún ẹ ní èdè lárọ́wá ń jò ní ipe himaruka yatlubu al-qarnayn thumma ya'udu masluma al-udhunayn so wọ́n máa ń pòwe yìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ àtẹ́ni in tí ò ní ìkápá àti lè àtẹ́ni tó bá fẹ́ achieve in tí ò ní ìkápá àti lè achieve in tó fẹ́ achieve látara munazara yìí ó tó bẹ̀ rárá àti rárá ó tó bẹ̀ oye ó tó bẹ̀ rárá àti rárá so oye ẹṣin rẹ̀ ń wá ìwo méjì àmọ́ yóò padà ṣẹ́rí padà lẹ́ni tó já sí wípé wọ́n ti já etí ẹ̀ lọ ìtumọ̀ owó ẹyún nìyẹn so ó lè ever achieve ẹ̀ Allah bẹ̀rẹ̀ dà yóò ṣe dáadáa fún wa ẹja pàtì báyìí so fún dédé wa nínú ẹ̀sìn wa àwọn àlàyé tá a ṣe yìí mo lérò pé ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀nà yóò rí i pé ìmọ̀nà al-umma ló kàn wá so ìmọ̀nà al-umma ló kàn wá so in tó kàn wá ni pé káàdù umma mọ̀nà bẹ́ẹ̀ dẹ̀ ni kí ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà kó kílẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni kí àgbéga kó jẹ́ ti ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà kì í ṣe fún àwa so tí ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà bá ga wallahi àwa náà alábi gafa so àmọ́ tí ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà ò bá ga ẹni rẹ̀ lè lájẹ so adúgbẹ́ fún Allah bẹ̀rẹ̀ dà so eléyìí ni àwọn àlàyé tá a kàn ṣe ní èdè lárúbáwá lọ́dọ̀ Sheikh Suleiman aláṣẹ kálọ̀ bẹ̀rẹ̀ dà mọ́ṣábà ní ṣe dáadáa fún wọn so wallahi wọ́n try púpọ̀ so lórí platform tí wọ́n ṣe yẹn but ó jọ pé network mi bíbá yóò fi bẹ́ẹ̀ strong dáadáa oye so ó sì ká mi lára púpọ̀ abẹ́ lọ́bẹ̀ ẹ̀dà kó mọ̀ ṣàṣe dáadáa fún wa so kó sì fi ẹsẹ̀ wa lé orí òdodo so inshallah gẹ́gẹ́ bí mo ṣe sọ so ní ẹ̀kọ́ kẹ́yìn jèjì àwọn jákujàku tọ́mọ yẹn ṣe láàrin ìgbà tí mo ti sọ pé èyí méjì kọ́mẹ́ǹtì kankan àfìgbà tí ọjọ́ yìí bá ṣe kíni tó bá wáyé so ń ṣe kíni ń mú wọn báyìí so ń wá fi nǹkan kan hàn yín bẹ́ẹ̀ so àwọn èèyàn gan ti rí ọ ní rí pé wọ yìí ṣé wọ yìí lè stand gbogbo àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ yìí tó lè stand ẹ̀ ni so kálọ̀ bẹ́ẹ̀ dà mọ́ ṣàfi gbogbo yín mọ́nà وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. If you share for you attend open physical lecture so ṣé pààyàn ni ó ní wọ́n lọ́jọ́ kó jáde àti kọjá gbogbo jákujàku yẹn nǹkan mìíràn ń sọ báyìí.